tọ́lọ́run sọ ni aláìnáyé àwòlẹ́yà àwòlá lákàn fún mi àléhùn wàlà orí àṣàlù àwọn tí wọ́n jẹ́ tèmi aláwùsá ti ìbẹ̀rù òfin fún wọn kan má ṣe páyà o ìbẹ̀rù òfin fún wọn kan má ṣe páyà o wáyé náà júdà náà làwọn múlẹ̀ gálíbù kéṣekéyàwó pẹ́ńtópẹ́ńtó rárá òkè ọ̀gẹ̀dẹ̀ ìpinnu mi ò lè yí padà o. ìyá bá ló láṣọ ọmọ bàbá wọn wàláyé bàbá tóbi jẹ́ pàkì kéré nínú ìpẹ́lú lọ́sẹ̀gbéyàwó gbogbo wọn lè yí padà báyìí ni wọ́n ṣe kọ́ mi ò lè yí padà. Tóbi lábẹ́ kò dá ọ̀làdàgbé kankan kò dá náà ní kò dá ọ̀làdàgbé kankan kò dá náà ní sọmọ táwọn ṣẹ̀tọ́ orí ẹ̀ka tó súnmọ́ ìdájọ́ inú ẹ̀sìn ṣìnà náà ni o rántí pọ́gọ́rùn búlálà ní sẹ́rí àwọn nínú sóràtú lòdò ìrí ọlọ́run ọba wàlágàmúsókun ráfà tó ń fi ìdí a ò gbọ́dọ̀ ṣàánú wọn tó bá ń jẹba wọn fàlẹ́yàṣíàdùn káwọn èèyàn sì jẹ́rìí sí àsábà ọmọ tó ìfà tó mìíràn mùsùlùmí ìyà tí wọn ó jẹ kó. ẹ kúrọ̀lẹ́ o ẹ kú ṣéèní àdúrà wọ́n gbà o kí ni tá a fẹ́ bára wa sọ lónìí. Ogun ẹ̀jẹ̀ a fẹ́ sọ̀rọ̀ nípa ogun ẹ̀jẹ̀. Ogun ẹ̀jẹ̀ yìí wàhálà rẹ̀ pọ̀ káàkiri ayé. Ó wà lọ́dọ̀ Yorùbá, ó wà lọ́dọ̀ Ìgbò, ó wà lọ́dọ̀ Haúsá, kárí ayé ni. Ogun ẹ̀jẹ̀, ogun abínibí. Kí ni jẹ́ ká máa bínú ara wa? Ògo náà ni. Mi ò fẹ́ kó go ọmọ tèmi kó tó tẹ́lẹ̀ yìí, mi ò fẹ́ kẹ́lẹ́ yìí kó go rẹ̀ ó ju ti tèmi lọ. Ìpìlẹ̀ ogun náà nù. Èmi fẹ́ kémi ọdá lówó káwọn yòókù ọmọ wa tọrọ, Ọlọ́run má sọlá bẹ́ẹ̀ fẹ́mi. Ẹni tó ń pè ẹ ṣe sùúrù o. Ẹni tó ń pè yìí kó ṣe sùúrù o. Ogun ẹ̀jẹ̀. A ti sọ̀rọ̀ lórí tọ́pìkì yìí rí. Ṣùgbọ́n fún àǹfààní ẹni tí ò rí gbọ́, àtúnika tún yí ipò. Mo fẹ́ bá wa sọ ọ̀rọ̀ kan. Ẹ̀yin ìyá wa abiyamọ, ẹ̀yin lọ̀rọ̀ yìí pọ̀ sí lọ́wọ́. Ẹ dákun mo fọlọ́run bẹ̀ yín. Látìgbà tí oyún bá ti dúró sí yín lára gbàrà, tí oyún bá sì dúró sí yín lára gbàrà, ẹ gbọ́dọ̀ mọrú ìyá ọkọ tẹ ní o. Ẹ sì gbọ́dọ̀ mọrú ìyá tó bí yín. Ìpẹ́ ẹ̀mọ̀ ya yín tẹ́lẹ̀ o, ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ tó dá ìyá yín mọ̀. Irú ìyá ò níyà tiẹ̀, irú ìyá ò níyà tèmi. Abiyamọ ń bẹ, abiyamọ ń bẹ. Abiyamọ àwọn làwọn ìyàwó ìyá tó jẹ́ pé yóò máa gbà lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ ni, kò ní wá bí wọ́n ó ṣe ga. Abiyamọ nù. Àwọn ọmọ rẹ̀ ní dúró dè, àwọn ọkọ ọmọ rẹ̀ ní fi gbọ́ bùkátà. Yóò máa táàkì àwọn ọmọ ọkọ, ọmọ ẹ̀gán yóò máa ní lára tó bá kọ̀ tí ò tètè rówó gbà. Ìyá ọkọ mi ń bẹ tó bá mà sí rí ìyàwó ọmọ rẹ̀, ọmọ ìrógbò. Ẹ dákun mo fọlọ́run bẹ̀ yín, ẹ ṣe sùúrù ẹ̀yin tẹ́ ń pè o. Ìyá ọkọ mi ń bẹ, kò fẹ́ kọ́mọ rẹ̀ tó dọ́kùnrin kó láṣeyọrí.
ṣùgbọ́n ń gbà ọlọ́run ó ṣàánú ẹ̀ ó gbé olùgbèjà obìnrin pàdé rẹ̀. ìyá yìí ọ̀fẹ́ ó lóyún débi wọn ò kí ọmọ rẹ̀ kú ewu ọmọ tẹ́lẹ̀ yóò gbógun tìyàwó ọmọ rẹ̀. àgàgà kọ́ wá gbọ́ pé oyún tó ní gbà ọ̀yà scar tán ọkùnrin ní bẹ́ẹ̀ wàhálà dé wàhálà dé wàhálà dé wàhálà dé. o gbọ́dọ̀ mọrú ìyá ọkọ tó ní ìyá tó bí wọn náà o sì gbọ́dọ̀ mọrú ìyá tó jẹ́. ṣé abiyamọ ni àbí abiyanmọ? ìyá mi ń bẹ ìyá ìyàwó mi ń bẹ ìyá abú ni. ṣé bóun lọ́mọ bó ṣe bí ọmọ rẹ̀ tó jẹ́ obìnrin tó lọlé ọkọ yọmọ wá dúró dè níjọ́ òkúnlẹ̀ torí ọmọ yìí pòun lòún bí làákàyè rẹ̀ ò gbé débi pé kọ́ máa bí lọ́rọ̀ kọ́ máa dẹ̀ lóhùn ọmọ pé yọ máa tú gbogbo àṣírí ilé ọkọ rẹ̀ fóun. ìyá yìí ọlọ dúró dè é gbọ́ ẹ̀yìn tẹ̀ ń wò mí ọmọ aráyé wọn ò ní ta okùn fún yín lọ́jọ́ òkúnlẹ̀. okùn kú ayé ò ní ta fún yín. tí ẹ bá ti ń ya scan gbàrà ìwọ àtọkọ rẹ ẹjọ ọmọ kẹsàn-án báyìí. bí ẹlòmíì ti kó bára ẹ ogun ẹ̀jẹ̀ là ń sọ o. ọ̀rẹ́ mi wọ́n bá ń dé balógun lọ́la kí a lọ ń lọ ra ọ̀rẹ́ mi ẹ máa lọ rọ aṣọ ọmọ díẹ̀díẹ̀ ni. tó ti ya kí ni mo ti yá o mo ti yá ọ̀rẹ́ mi obìnrin láńkọ ni obìnrin ni ó ti dà ẹni tó fọ̀rọ̀ lọ báwo lọmọ tínú rẹ̀ ṣe rí sí ọ. àwọn ìyá wa láyé àtijọ́ tí wọ́n bá fẹ́ raṣọ ọmọ wọn ò mú àpò bí àpò ráìsì tàbí kí wọ́n ti lọ wò ó ẹni tí wọ́n bá bà wọ́n ti fọgbọ́n sí i tí wọ́n fi kó gbogbo ẹrù yìí wọlé tọkọ̀sẹ́ni tí ọmọ. ẹlòmíì tíya ìyàwó bá da ọwọ́ ìyá ìyàwó bọ́mọ rẹ̀ tọ́jú ẹrù ọmọ pamọ́ ni. yìí bá tọ́jú ẹrù ọmọ pamọ́ yóò sì máa mọ́nítọ̀ rẹ̀ ọjẹ́ yìí ìyá ò mú lọ rí òkè yóò mú lọ gbogbo ẹ̀ yóò máa sáré rẹ̀ fún sàárà lóòrèkóòrè ìyá yóò máa gbàwẹ̀ fún báwọn abiyamọ ti rí nìyẹn. ṣùgbọ́n àwọn abiyamọ sátọ̀dé òde kan ní fòru invitation wa pọ̀ lọ́wọ́ ẹ̀ àwọn ti bímọ dáyé ká báyìí kọ́ wọn máa jẹun àwọn ọmọ ló kú báyìí kò sí ohun tó kàn wọn lè sáré ọmọ ká ó mọ́tí àbá ti lè sáré ara rẹ̀ kọ́ wá gbígbà lọ ẹ ti lọ́kọ ẹjọ́ òun náà gbádùn ara wọn ìyá ò sì fẹ́ jẹun ọmọ. ọwọ́ àbá débi ọjọ́ òkúnlẹ̀ madam ó ti rù ó ti sọ ó ti bímọ ayé ti kí ọ pé o aṣọ tó bí ọmọ sí yìí ẹ̀jẹ̀ tó jáde lára rẹ̀ ń jọ́ náà lọ́hùn ta lẹni tó bá ẹ mójútó bí tí ń lọ ni mo dé yìí. ẹ̀yin obìnrin kì í yà sáàrin yìí kókó ọ̀rọ̀ ni ẹ dákun ẹ bá ń pa àwọn ọ̀rẹ́ yín wọ́n kọ́gbọ́n lórí ọ̀rọ̀ yìí. gbọ́dọ̀ jẹ́ yàgò kẹ́lẹ́ oúnjẹ ò gbọ́dọ̀ jẹ́ yàgò kẹ́lẹ́ ayé bàjẹ́ àòrẹ́jọ́ dáfò níṣìnà mọ́ ọba sọ̀rọ̀ máyẹ̀ ò ní dásẹ̀rí àfún wọn ni ṣọ́ba ẹ̀ sọ̀rọ̀ máyẹ̀ ò ní dásẹ̀rí àfún wọn ni ó fẹ́ dáràn ṣìnà èmi ò ní gbà yẹn yóò ṣègbéyàwó gbogbo nǹkan lè yí padà yóò ṣègbéyàwó gbogbo nǹkan lè yí padà báyìí ni mo ṣe nǹkan mi kò lè yí padà. ìyá kọ́ ló láṣẹ ọmọ bàbá ọmọ ni. ìyá kọ́ ló láṣẹ ọmọ lọ́ṣẹ̀gbéyàwó gbogbo nǹkan lè yí padà báyìí ni mo ṣe nǹkan mi ò lè yí padà. ẹ gbọ́ mi ẹ̀yin ìyá mi ogun ẹ̀jẹ̀ ọ̀mẹ́ni tó fọ aṣọ ẹ̀jẹ̀ tó fi bímọ
ẹ̀jẹ̀ ìbímọ àkọ́kọ́ ó léwu pẹ̀lú omi tí wọ́n bá fi wẹ ọmọ láyé jọ kọ́kọ́ jáde gbàrà ó léwu. èèyàn mélòó lọ́mọrú rẹ̀? àwọn àgbàlagbà àtijọ́ tí wọ́n ṣàlàyé fọ́mọ mélòó ni wọ́n sọ fọ́mọ mọ́ nísìn àfàwọn ìyàwó òde. bá ń pe Deborah wá bá ń wo ìwé tí àwọn àǹtí rẹ̀ kó wá kí wọ́n kọ́ bá ń wo déètì sátidé tí ń bọ̀ wá ní òde Kaduna, èyí tó tẹ̀lé ńkọ́ Ìbàdàn, èyí tó tẹ̀lé ńkọ́ Lọ́kọ́jà, èyí tó tẹ̀lé ńkọ́ Abẹ́òkúta. gbogbo tọ́dún òfin kolẹ̀ ìyá ti ní gbogbo déètì ẹ̀ lọ́wọ́. ìyá òpònú ọwọ́ àṣetán làwọn ọmọ rẹ̀ òrógùn wọn lò ó ṣetán làwọn ọmọ rẹ̀ òrógùn wọn lò. tọmọ yín bá wà nílé ìwòsàn ẹdúró tì gbági. ó ní àwọn kan tí ń bá ọmọ bọ̀ wá látòdì ọ̀run kó tó gbé tọjú ayé kó tó gbé tayé. àwọn kan ń bá a bọ̀ ó ní àwọn ẹrù tí ń kó bọ̀ wá látòdì ọ̀run. ta ló bá a gbà á? ta ló hẹ́ẹ̀pù ọmọ yìí? ìgbà tí làákà èrè tí ì máa ṣiṣẹ́. ta lẹni tó hẹ́ẹ̀pù rẹ̀? ẹ̀jẹ̀ bímọ àkọ́kọ́. ta lẹni tó bọ́ wẹ́mọ̀ rẹ̀? aṣọ ẹ̀jẹ̀ tó bímọ sí ta lẹni tó bọ́ fọ̀? ẹ máa wà kíẹ́fù dáadáa lórí ẹ̀. ayé a máa ti bẹ̀ mú ni. àbí ìsìnmó rí ọ o ọlọ́wọ́ gbàdúrà bàbá àbèjì ọlọ́wọ́ gbàdúrà ọ̀rọ̀ àánúgbà o. ẹ gbọ́ mi, ayé a máa ti bẹ̀ mú ni. wọ́n ti mọrú ọmọ tó fẹ́ bí. ìwọ ìyàtọ̀ ọ̀dà kan mọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ìyá tó rí ẹ pé tó dúró tọmọ rẹ̀, ìyá yìí ẹ bá ń kó ogun ẹ̀. ìyá ni ọmọ bí ó ṣe fọṣọ ẹ̀jẹ̀ ọmọ rẹ̀ bí tó bímọ sí. àìdá aṣọ ẹ̀jẹ̀ tóbìnrin bá bímọ sí àìdá sí títì, àìdá sínú àrò, àìdá sójú ọ̀nà tí gbogbo èèyàn ń tọ̀. ó ní báwọn àgbàlagbà ṣe é ṣe é ọ̀sáwọ̀ kan nú àwọ̀ ẹ̀wà tí wọ́n bá rí pọ́ dalẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ wọ́n ti fọ́ sínú kinní kan wọ́n wàá dà sí ẹsẹ̀ ilé. wọ́n jẹ́ gọ́tà náà ni ibi tí wọ́n rí pé omi gidi wà tí wọ́n fi flọ́ọ̀ṣì ẹ̀. àìṣojú èèyàn dá ayé burú púpọ̀. ẹ̀jẹ̀ bímọ, ẹ̀jẹ̀ bímọ okù placenta. àwọn ẹrù tọ́mọ ń gbé bọ̀ látòdì ọ̀run ni. ẹlòmíì ò gbé jù fájá and this one is meaningless. òṣèré ẹ̀ òṣèré ẹ̀ a kì í gbé fájá jẹ o ẹ̀yin ìyá wa o. ajá ò gbọ́dọ̀ jẹ bí ọmọ, èèwọ̀ ni. a kì í dáná sun placenta, èèwọ̀ ni. a kì í jù sórí àtàn, èèwọ̀ ni. a kì í jù sínú odò kódò gbé lọ, èèwọ̀. àìsí jù ságbàrá kágbàrá wọ lọ, èèwọ̀ ni o. èèwọ̀ ni o, èèwọ̀ ni. mo ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ bí tá a rí placenta sí bá a ti rí. ìdílé kọ̀ọ̀kan tún ní orò bí wọ́n ṣe é rí placenta wọn. àwọn ẹrù tọmọ ń dìbò látòdì ọ̀run ni tí ò gbọ́dọ̀ sọnù. ọkùnrin orí ọmọ irun tó bá wá irun àkọ́kọ́. àìsà ta ló bá yín ge? tí ẹ bá kọ́kọ́ bí ọmọ gbàrà ẹ má jẹ́ wọ́n máa bá yín fọwọ́ ra lórí, èèwọ̀ ni. kódà àwọn kan ń bẹ ojú gbogbo lọ, ẹnu jẹnu lọ, ohùn johùn lọ. ìwọ ìyá ọlọ́mọ kọ́ ni wọ́n wá kí ọmọ tó bí ni wọ́n wá wògo rẹ̀ o. ẹ pé kí ni wọ́n máa wí? ọ̀rọ̀ tí ẹ lùkùtù pẹ̀mupẹ̀mu bábẹ́ ẹ lọ́jọ́ wọ́n máa yẹ ẹ lójú o. ọmọ mi ń bẹ látòdì bí ó ṣe di ọwọ́ nì kò ní jẹ́ wọn orí ọwọ́ yẹn yà bí ó ṣe di ọwọ́ kúkúkú nì yóò di ọwọ́ yẹn báyìí ni.
ìyá tí ọ̀gbọ́n wọ́n máa wá tu ọwọ́ ọmọ rẹ̀ wò, wọ́n wo arísìkì tó gbé wá látòdì ọ̀run. Èèwọ̀ ni, ẹ gbọ́dọ̀ gbà mọ́. Àwọn ìyá ìyàwó tó gbọ́n tàbí ìyá ọkọ tó jẹ́ ìyá ọkọ gidi yọ̀yà ti gbé pọ̀ sẹ́yìn yóò fi sọ́ọ̀lù bò ọmọ ń ka ó ń sùn lọ́wọ́ ó ń sùn lọ́wọ́ ó ń sùn lọ́wọ́. Wọn ò ní gbà kẹ́nìkan kan gbà lọ́wọ́ àwọn, wọn ò ní gbà. Ìwọ tó bá lè jẹ́ atọpinpin yàrá ọwọ́ ọ̀nù ni wọ́n lọ ti ọmọ wọn ọmọ ẹnu yàrá lọ́hùn kó tó kò ní pálọ̀ tọ́wọ́ máa sábẹ́ ń gbọ́dọ̀ tó fẹ́ sọ pé ń lọ ẹ jókòó ó ń sùn ó ń sùn. Gbogbo àwọn ẹrù tó mọ́ ń gbé bọ̀ látòdì ọ̀run a gbọ́dọ̀ bá a gbà á pamọ́, a gbọ́dọ̀ tàràkà ẹ̀. Talẹ̀ yín wá ń gbọ́mọ yín fún nígbà ọmọ tí ń dàgbà díẹ̀díẹ̀. Ìyá òpònú torí ipò fẹ́ wéré wo ẹ wá gbé junior ẹ wá gbá fìsì jáde jàre, ẹ wá gbá fìsì jáde, ẹ gbé jáde jàre. Tí ọba ti kò ní ké paríṣẹ́ kò ní ké náà wọ́n bá gbé lọ mú sí ọkùnrin ní èké. Bó la ti rí ọmọ tó gbé jáwò èèyàn mélòó lọmọ tó fọwọ́ ra ọmọ rẹ lára mo tó gbé padà wálé. Ìyá òpònú a ní láti kíyèsára. Àti kékeré làwọn òbí ti sọ ọ̀pọ̀lọpọ̀ ògo ọmọ mi nù. Tọmọ bá wá dàgbà bí ti ń relé aláàfáà ní ọmọ àrèlé wòlíì wọ́n bá gorí òkè yìí wọn á ní ọ bẹ́tì òkun wọn á ní ọ lọ bọrí wọn á ní ọ bọ̀gún gbogbo ẹ̀ náà f9 ẹ̀ ajá fura. ọmọ tó yẹ kátàrà ẹ̀ lánú ọlọ́run kádùpẹ́ pé ayé àgbẹ̀kan dàpọ̀ ọmọ mi tuntun ẹ̀bí níbi ojú òtò ó jẹ́ kí balẹ̀ òun kún lójú kan oríire lèyí jẹ́ pé fàjẹ́ lọ́mọ wa ọ̀rọ̀ àná bí mu ọmọ wa mi náà ó lẹ́ni tó tóbìnrin tí ò ṣe ṣìnà ó lẹ́ni tó tóbìnrin tí ò ṣe ṣìnà tó fi délé ọkọ tọkọ rẹ̀ sí bá ìyá pẹ̀lú bàbá yẹn bìbí rẹ̀ ṣá wọ́n máa wà ní jọ́nà àfi tán bá jẹ gbèsè o ṣé lè iná odò òní kó ṣe ṣìnà jẹ́ ká tara ọmọ wa lójọ́ náà ni yóò ṣe ìgbéyàwó Aisha yóò ṣe ìgbéyàwó Abíọ́lá yóò ṣe ìgbéyàwó gbogbo nǹkan lè yí padà báyìí ni mo ṣe nǹkan mi kò ní yí padà láéláé. Ìyá Bọ́lá láṣẹ ọmọ bàbá ọmọ ni ló fi jẹ́ pàtì kéré nílé ìpẹ́ ni ló ṣe gbéyàwó gbogbo nǹkan lè yí padà báyìí ni mo ṣe nǹkan mi ò lè yí padà. Ẹ̀yin ìyá mi ẹ jẹ́ ká máa kíyèsára. Àrùn kan bẹ kì í gbéyàn dé hospital o, gbogbo àrùn kan ní máa gbéyàn dé hospital o, gbogbo àrùn kan. Ẹni ayé bá fi àmì burúkú sí lára kò dé hospital o, àkọ́tì ni. Tí ayé bá fi àmì burúkú sí yàn lára tálayé ẹ̀yin àtẹ̀mí nì inú ni bí ni nì ní jẹ́ káyé ọ lọ fi wọn aburú sọmọ lára láti kékeré yọ máa bá a dàgbà yọ máa bá a dàgbà àánú Ọlọ́run ló kù. Talẹni tí ń bá yín wẹmọ yìí, talẹni tí ń bá yín wẹmọ, ẹ má máa gbà fún àwọn èèyàn, ẹ má máa gbà fún àwọn èèyàn wọ́n máa fọwọ́ ra ọmọ yín lórí àbí wọ́n máa gbá ọmọ yín lórí, ẹ má jẹ́ wọ́n tẹ ògo ọmọ yín rí. Ẹni tó wà nílùú òyìnbó kí ló mú tí fi ń lálàkàlà kò ságbélé jàǹkárìwò àti ẹ̀gbọ́n àwa tá a ti gbélé ilé pákórí ńgbà wa máa kókó òun lẹ́nìkan fi ń pè mí nínú aláàfáà máa kókó èmi ẹ̀ sáàfáà máa kókó láyé jọ́hún gbọ́ ojú dúdú nébọ̀ mi ni o ń gbọ́ ojú dúdú àtijọ́ gbé bẹ̀ wọ́n.
ẹ lè fẹni tí ń gbélé pákó ká fi wí ẹni tí ń gbé Lẹ́kí. Ilé pákó náà wọ́n ń tọ́jú ẹ̀. Á tò nítorí ẹni tí wọ́n ń gbélú òyìnbó tí jàǹkáríwò ń bò mọ́lẹ̀ yóò bò mọ́lẹ̀ bí aṣọ báyìí ni. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Ayé a máa sinmi ràjò. Gbogbo yín ayé ò ní sìn yín, wọn ò ní sìn yín ràjò. Wọn ò ní lágbára lórí yín. Ẹ jẹ́ ká àìdébì kankan lórí ọ̀rọ̀ yìí rárá. Ẹ rí i pé ìyá mi lè bí ọmọ, ó lè bí ọmọ 5. Àwọn márààrún ò ní fẹ́ràn ara wọn. Wọn ò ní fẹ́ràn ara wọn. Níbi ajé ni, àlàáfíà ni, ìrínisí ni, nǹkan kan wà tí wọ́n máa fi bínú ara wọn. Òun lọ ṣẹlẹ̀ sí ànábì Yusufu. Ẹ wo iye ọmọ tí bàbá rẹ̀ bí. Ṣùgbọ́n nígbà bàbá ti ṣe mistake, ṣùgbọ́n bọ́lọ́hun ti fẹ́ kó rí ni. Torí àwa tá à ń bọ̀ lẹ́yìn. Ẹjọ́ ẹ̀yin tẹ́ ń pè ẹ ṣe sùúrù. Ogun ìdílé ń bẹ sámú. Lára ogun ìdílé òun ni ogun ẹ̀jẹ̀, ogun abínibí. Àti rí ọmọ ìyá tó yẹ pé ọkọ̀ kan náà ni wọ́n wọ̀ wá sáyé tí sì ń dẹ páńpẹ́ ikú fáwọn yòókù rẹ̀. Gbogbo ọmọ ìyá yín ẹ̀ ní gbàbọ̀dè. Ẹ̀mí èṣù ò ní wọnú ọkàn yín. Ẹ jẹ́ ká máa rọra sí. Gbogbo ìyá kọ́ là ń fìrìn àjò ẹni hàn. Kì í sì ṣe gbogbo ọmọ ìyá. Ọmọ ìyá mi ń bẹ tó bá jàjà tọrọ owó lọ́wọ́ èkejì rẹ̀ tí ó bá fún. Tọ́lọ́wọ́n ọ̀bá tí ì da ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ rẹ̀ má wulẹ̀ torí ẹ̀sùn ògùn. Ìyẹn ò sì díwọ́ ọkọ má ṣe dáadáa fún mọ́. Má lọ perí rẹ̀ nídìí ògùn, má perí rẹ̀ nídìí nǹkan kankan. Máa bẹ lọ́hùn fún ni. Ọlọ́run tó ṣe tiẹ̀ yóò ṣe tiẹ̀ náà. O ò nídìí kó ṣẹ̀ṣẹ̀ máa lọ ilé babaláwo nítorí ọmọ ìyá rẹ̀. Gbogbo yín lọ́lọ́run ó ṣe dáadáa fún. Ẹni ọ̀nà rẹ̀ ti là ò ní dí. Ẹni ọ̀nà fẹ́ dí mọ́, ọ̀nà yóò ṣí padà. Orúkọ mi ni Lukman ọmọ Àyàndáre. Bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Mo ti jẹ́ kó yé wa pé mo ti kúrò ní Bàrígà o, Lákínọlá o, mo ti kúrò ńbẹ̀ o. Ìkòròdú ni mo wà báyìí o. Ibi yòówù ọba ṣáà ti ń bọ̀, bóyá o fẹ́ rí mi. Bóyá lórí ìtọ́jú ara kan ni, àbọ̀ fẹ́ béèrè sọ̀rọ̀ ara rẹ ni. Tó bá jórí fóònù, ń dán lóhùn. Bọ́dà jẹ́ pé ó yọjú sí wa náà ni, àfẹ̀sìnṣe o. Christian ni mí, Mùsùlùmí ni mí, irú ẹ̀sìn yòówù tó ń bá ń sìn, á dán lóhùn. A sì ní ìbọ̀ kan nú. Á sọ fún un. Kódà bá wà nílùú òyìnbó, iṣẹ́ rẹ̀ bá jẹ mọ́ ká gbé fún DHL, ọgbà á bẹ̀ kágò ẹ̀ yọ dọ̀dọ̀ ẹ̀. Ó sì jẹ́nu. Ọlọ́run yóò gbàdúrà yín o. Ìdààmú ayé kéré, ó tóbi. Kò ní yàdọ̀ yín, kò ní yàdọ̀ èmi náà. Ọláyin Al-Qur'ani. Tó bá tí wá ń bọ̀ wá láti ibi gbogbo, ẹ máa gbọ́ nínú ìpolówó, ẹ gbọ́ ńbẹ̀. Ilé ayé lọ́fẹ̀ẹ́. Ṣé bí wọ́n ní gbogbo bá jìnnà ilá onírè kì í kó. Bó ti rí lówó ìwọ̀n. Ọmọ aládé ti sọ̀rọ̀ wá pòwe. Bá èé ṣe tí láti wá tójú ìyá ẹ̀ kó. Adégòkè mi ò wá lè jẹnu ọ̀nà lásán. Omi rìn, orè kó, Èkó gbèbí, orè Ìbàdàn. Ìbàdàn di pọ̀ kò tiẹ̀ fararọ. Ojú kan náà
oríṣiríṣi àlá burúkú ni mo tiẹ̀ wá ńlá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n sì ní àlá máa nítumọ̀. bá a sórí ìgbà tẹ́kú bá ṣe bẹ́ẹ̀ tó fàpò jẹ. bálẹ̀ àgbẹ̀dọ̀ lójú ayé mi yìí kọ̀ èèwọ̀ ni ọmọ gbọ́dọ̀ kú lọ́wọ́ oníkọlà ẹ̀yin ọmọ ìwòyí tẹ́ gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe àṣà àti ìwòsàn ìbílẹ̀ mọ́ ló fẹ́ gbàṣà Yorùbá jẹ́ ìdí rèé táwọn àgbà sì fi ń wọ ẹ̀yìn mọ̀jì sí níran bẹ́ẹ̀ agbára ń bẹ nínú ewé ìwòsàn tó dájú ń ti bẹ nínú egbò bíi tìgbàanì gbọ́ ìjọ túmọ̀ pé Dùmarè tún wá fàṣírí ìwòsàn ìbílẹ̀ yìí gbà fẹ́ nìkan jẹ nìkan lọ ọjọ́ tá a bá ti rí bínibí wọlé ọ̀dọ́dọ́ pẹ̀lú pààlà jẹ́dárì bàbá ọgbọ́n láàjọ kà sí wẹ́rẹ́ ọ̀yá gbéra ńlẹ̀ kò bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ojúlówó ọmọ ìṣẹ́ ìyòrò ẹgbẹ́ dímọ̀kọ àgbà òjèlè nínú oníṣègùn ìbílẹ̀ sọ dáńtọ́ kò sírú òkè ìṣòro tó gbédéwájú ẹ̀ tó dúró lẹ́dùnmarè òní sẹ́ pátápátá irúfẹ́ òkú olódojúkọ kí ni ìṣòro rẹ àìrọ́mọbí ni àbí tàkókò ọṣẹ́ ìjákulẹ̀ lóòrèkóòrè ni àbí tàpá àwọn owó ọkọ̀ ọ̀run abẹ́yọ̀ ọ̀run ni yọ ọ́ lẹ́nu ni àbá ìsàn ara tí mú ọkọ̀ ní kúfọ̀ láǹdé ló sì jẹ́tùmọ̀ fáwọn alábàbí tọ́lá tí ń bà ọ́ lẹ́rù Dr. Lukman Àyádáre bàbá ọgbọ́n lọ́lọ́run ó lò fún ọ láti túmọ̀ gbogbo àṣírí ìjìnlẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ìtumọ̀ nìkan kọ́ o ọ̀nà àbáyọ ó sì tún wà fún ọ fáwọn òkè ìṣòro tí ń kà ọ́ láyà nílànà ìwòsàn ìbílẹ̀ tewétegbò pọ́nbélé àkójọpọ̀ ìwé ìtumọ̀ àlásìkò wà fún títà fáwọn èèyàn tó bá fẹ́ ọ̀rẹ́ wa má tara rẹ jẹ kó má bàa bọ́ sọ́wọ́ ọmọ Àyádáre ti lórúkọ nílẹ̀ àti káàkiri àgbáyé látàrí ìfọmọnìyàn ṣohun gbogbo fún ọ̀ránṣẹ́ pè wọ́n fún ìwòsàn ìbílẹ̀ níbikíbi bàbá ọgbọ́n ò ní ṣàìwá nítorí àìlera rẹ bó o sì fowó sì ti ránṣẹ́ pé bàbá ẹ dákun ẹ gbà ní kódà bó ṣèlú òyìnbó DHL yóò gbé tó bá fẹ́ kàn án lára lọ́hùn gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ̀ka iléeṣẹ́ ìwòsàn ìbílẹ̀ wọn wà lẹ́kùnlé agboolé alùbàtà nígboro sẹ́yìn òrò àgbẹ̀ dímọ̀kọ ǹjẹ́ ẹ ti gbọ́ gbólú iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ Lukman Àyádáre bàbá ọgbọ́n ti kúrò ní Bàrígà náà kìdìún ní báyìí láti Kétu ni ẹ ti wọkọ̀ dé Ìgbogbo ní bus stop tó kẹ́yìn ibẹ̀ láti wọ mọ́tò tí ń lọ sí Báyẹ̀kù ká ẹ tó dé Báyẹ̀kù ní ká ẹ ti sọ ní Emily bus stop ojúlé kẹtàléláàádọ́ta nọ́mbà 53 Emily bus stop ní o. ẹ̀lọ́ ta ló pè ní Dr. Lukman Àyádáre bàbá ọgbọ́n ni 08032983298 tàbí 08089038658 a ò ní fàìsàn ló gbẹ́ o. tí n bá lẹ́ni tí ó béèrè béèrè bóyá lórí àlá ni àbí wọn yóò tẹ́ bá fẹ́ béèrè ẹbí mi láàrin ìṣẹ́jú márùn kémi ó tó máa kó ara mi lọ láàrin ìṣẹ́jú márùn ẹbí mi n bá lẹ́ni tí ó béèrè béèrè láàrin ìṣẹ́jú márùn ẹ béèrè màá dá wa lóhùn ìbéèrè o láàrin ìṣẹ́jú márùn péré. Dr. Lukman Àyádáre Ọlásùnkànmí bàbá ọgbọ́n akẹ́tẹ́kùdòdò òwòsàn tó lámì lákàlà níjà ọjọ́ pẹ́ tó ti ń ṣe bẹbẹ lórí bẹbẹlúbẹ ká má parọ́ níbi iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tewétegbò yìí Odúlọ́mọ Àyádáre kì í ṣàjè. àjàgbé láyé ogun láyé ayé sì ti dàrà gbé onírúurú ogun ní ń dojú kọ̀ọ̀rọ̀ ọmọnìyàn ọ̀tọ̀ọ̀tọ̀ nìṣòro tó ní kálukú ń bò bá bí aṣọ rẹ̀ lábẹ́nú káàbí lọ̀kọ́sẹ́ sì lè wọ ìṣòro ogun ayé ọmọ bá gbé èèyàn mi. àmàlẹ́ ọmọ alóńgbèjà gbogbo kan bá dé lórí àkàsọ̀ àti gòkè jagunmólú tàbí kó ṣe nípa ìsàn lórí ọ̀rọ̀ ìlera ẹ̀dá kárìbọ́sọ̀ ọ̀tọ̀ ṣòro lòwe Yorùbá wí ọ̀tọ̀ ni ká gbéra nílẹ̀ ká dìde ká tẹ́ pẹpẹ ọ̀rọ̀ fagbọ́n ibi ènìyàn ti ń lérí pé wọ́n pa á ibẹ̀ lẹ́nìkan ti ṣe tá àti gbà ọ́ oko ìṣòro kan ò jìnnà títí tí tọ́nà àbùdá rẹ̀ ò sí létílé ẹni bá dénú ogun mọ́ra títí ẹ̀ ọba ké gbàjarè níwájú ẹni tó lè gbà ọ́ òkè ẹ̀rọ pọ̀ níṣòro kì í pẹ́ di pẹ̀tẹ́lẹ̀. ọ̀rẹ́ wa kí ni irúfẹ́ ogun tó dojúkọ irú ìṣòro wo ló fẹjú mọ́ kẹ́kẹ́kẹ́ kò sí tí ó ṣẹlẹ̀ rí láyé gbọ́ ó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn kan àwọn èèyàn kan ni wọ́n wí fún tí
tí wọ́n fi bọ́ lọ́wọ́ ogun. Ọmọ tó bá sípá léèyàn gbé ohun tá a bá sọ jáde òun lèèyàn mà. Àbílẹ̀ ayé ọlọ́dúnníyàn tá a wà yìí kọ́. Ayé irọ́, ayé ariwo tó kún fọ́pọ̀lọpọ̀ dààmú fọ́fọ́fọ́. Olúwa ò sì dá wa mọ́ ṣòro. Ọmọ ènìyàn ní ẹ̀bẹ̀, ènìyàn ní dalúrú pọ̀ mọ́ sápà. Ọmọ ẹnìkan ń sunkún ìyàgà, ẹnìkan ń sunkún àìrówó ná. Ayé tọ́mọ ẹnìkan ń ṣiṣẹ́ bí erin tí ń jìjà ìdírí. Ilé ayé yìí náà ni ibẹ̀ láti rógun lọ́gọ̀ ọmọ ènìyàn tí wọ́n ń gbé kìn nínú àìsàn. Takumolu akéwì Oòduà, Dr. Lukman Ọlásùnkànmí Àyẹ́dáre, bàbá ògbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà, lọ́jọ́ kó yé mi wípé káwọn ìṣòro wọ̀nyí ó tó ṣẹ́kù ká, àmì ara lèèyàn kọ́ rí. Àìlákàsí àtàìtètè fura ní jẹ́ kókun àti ìdààmú ọ̀tẹ̀yàn rì. Àmì burúkú ni jàǹká àwọ̀ tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀. Ìbẹ̀rẹ̀ ìfàsẹ́yìn ni kò déédéé wáyé. Ọ̀pọ̀ àṣírí ní máa ń ti bí àlá lílá tú. Ọ̀pọ̀ ènìyàn nílà wọn kì í kíyèsí ni. Àlágọ̀ lọ̀pọ̀lọpọ̀ àṣà tí kò wá ń dá títí tó kun ayé òfin ti bí àlá bẹ̀rẹ̀. Ìdí àbárè tí Dr. Lukman Àyẹ́dáre fi ṣàkójọpọ̀ odidi ìwé ìtumọ̀ àlá. Kí kálukú tó bá tira ó lè máa sàmì àlá tó bá lá. Lásán kọ́, ogun ayé ń bẹ ẹ̀dá òfurá ni. Ibì kan ní sì ti bẹ̀rẹ̀. Àyẹ́dáre ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ká máa kíyèsílẹ̀. Kí ni ìṣòro rẹ? Kí lógun ayé tó dojúkọ? Tó fẹ́ ṣayé yín di yẹpẹrẹ? Ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kò tó ń hàn lọ́dà bẹ́. Bàbá ti dàgbàlá Dr. Lukman Àyẹ́dáre. Ó padà gbà pé wé ń bẹ egbòogi pàrún jẹ́ fún wòsàn wìtìwìtì. Fọ́sọ̀kọ̀run, fọ́sàyà, tẹ́ra sọnù wàràrò, àmúbọ̀ṣẹ́, bó sì ṣe ta ìtajèrè ọjà, ogun àtàtà gbèsè, bó sì ṣe tàtà gbówórá, gàsí Dr. Lukman ọmọ Àyẹ́dáre, onírúurú àìsàn ìdùbúlẹ̀ tó ń ta àìsàn ìdàrú, ẹbẹdí ọmọ ọ̀dọ̀ àgbà kájú ẹ̀. Níbikíbi tó o bá wà lórílẹ̀‐èdè àgbáyé, ránni pé wọ́n bó tiẹ̀ lè wà. Ó ṣe kí wọ́n bá gbé wòsàn oògùn ránṣẹ́, DHL ó gbé. Wọ́n bá jẹ mọ́ kí Dr. Lukman Ọlásùnkànmí ọkọ̀ bẹ̀rẹ̀ kọ́ wá. Bàbá ògbọ́n ọba ojú àsìkò nínú àsìkò. Káàkiri àgbáyé lọ́wọ́ dá ìwòsàn ìbílẹ̀ wọn ti hàn lókè lálálá. Ìṣẹ́yìn oru ọmọ ẹgbẹ́ dímọ̀kọ, ọmọ jọmọ lọ, ènìyàn jẹ́ ènìyàn lọ. Nípa ìṣègùn ìbílẹ̀ tí ò ní nǹkan èèwọ̀ nínú pọ́nbélé, Lukman Àyẹ́dáre Ọlásùnkànmí ọmọ ọ̀dọ̀ àgbà gáyàtà. Bí òdòhùn kò lè jọra wọn, ìwòsàn ìbílẹ̀ tó dájú ń bẹ lágbàlá Ọlásùnkànmí ọkùnrin ńlá. Lágbègbèrè gidi ọkùnrin dandan tí ìfewébebò ṣe wòsàn. Dr. Sheikh Lukman Àyẹ́dáre ní ọkàn sí lónìí fún wòsàn ìbílẹ̀ lórí irúfẹ́ ìlera àti ìdààmú tó bá dé. Ẹni tó mojú ògún tó lè pa bìnírẹ̀nù, onírọ́ àtàwọn alújìbìtì ti pọ̀jù nírú àkókò yìí. Olúwa ò ní já ṣìnà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olú iléeṣẹ́ Dr. Lukman Àyẹ́dáre, bàbá ọgbọ́n ti kúrò ní Bàrígà lọ́ọ̀kọ̀ òdù. Láti Kétu ni ẹ ti wọ mọ́tò tí ń lọ ságbègbè gbogbo. Bus stop tó kẹ́yìn ni ẹ ti rè dúró. Ká ẹ wọ mọ́tò tó ń lọ sí Báyékù. Ká ẹ tó dé Báyékù ni ẹ ti sọ ní Emily bus stop nọ́mbà 53. Emily bus stop kan yìí náà ni kò ní mọ̀ sí mọ̀yà. Ẹni ìrìn àjò bá wá rú lójú, kó pe nọ́mbà wọn wọ̀nyí: 08032983298 tàbí 08089038658. Jagunmólú akéwì Oòduà, Dr. Lukman Àyẹ́dáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ni ó gbé. Méjì kan wò sí láàrin òkúta alẹ̀ lásán. Àjẹbí abínibíni tiwọn tá a bá ń sọ nípa ìwòsàn ìbílẹ̀. Kàn sí wọn lórí Facebook, wọ́n fi ìwòsàn rẹ dọ́là. Dr. Lukman Àyẹ́dáre Ọlásùnkànmí lórúkọ wọn. Kò jọra wọn kò papọ̀. Bórúkọ ẹnìkan bá tún fẹ́ jọ bẹ́ẹ̀ kò lè jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. Nọ́mbà tí mo mẹ́nubà lókè yìí ló tún wọ WhatsApp. Ẹ kú jókòó. Gbogbo yín la kí. Ẹ ra àánú gbà o. Ẹ̀jẹ̀ bímọ òun la sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí. Lágbára Ọlọ́run tó bá di ní ọ̀la. Òjíṣẹ́ Ọlọ́run tún ti
a máa tẹ̀síwájú ṣó ti yé dáadáa báyìí nísìn tó fi jẹ́ pé yóò máa yé wa àwọn ohun tó yẹ ká máa ṣọ́ra fún àwọn ohun tó yẹ ká máa sá fún yóò máa yé wa ọlọ́run yóò gbàdúrà wa o àní rí dààmú alhamdulilayi ìwà tí a ní pé fún kí adẹ́kùn ṣàlèwé jẹ́ ní tiwọn àǹfààní ó bẹ́ẹ̀ tó ń jẹ púpọ̀ tó sì ń tẹ̀sí.